kò sì gbọ́ ẹ̀kọ́ yìí. We want you to listen and hear this tó bá pẹ́ word. tó ti ń gbọ́ ìwàásù wa nínú If you have been listening to our messages over the radio, yóò jẹ́ èmi ìlú sí wa pé kò lè túbọ̀ ní ẹ̀kọ́ sí. it will give us more joy so that you can have more understanding. jẹ́ ta fi máa mú àwọn ẹ̀kọ́ bíbélì wá. And that's why we want to bring you more teaching from the Bible. a fẹ́ sọ nípa ohun tí yóò ṣẹlẹ̀ ní ìpele títí di ìgbẹ̀yìn ayé. Tonight we shall give you a plan of the end of the bí world, Ọlọ́run ti sọ nínú ìwé ìfihàn. as it is planned and revealed in the book of Revelation. ìjọba Jésù yóò ti wá sọ̀kalẹ̀ sórí ilẹ̀ ayé yìí. As the kingdom of Jesus will return to the face of the earth. ayé titun kan àti ọ̀run titun kan tí Ọlọ́run sọ pé yóò dá fún àwọn ènìyàn yóò ṣe wá sọ̀kalẹ̀. About a new heaven and a new earth that is to come, gẹ́gẹ́ bí a ti kọ nínú Bíbélì nìyẹn. as it is written in the ṣùgbọ́n mo fẹ́ kó Bible. mọ̀ pé But I want you to know kó tó di this, pé gbogbo wọ̀nyẹn ṣẹlẹ̀. that before all this happened, lẹ́yìn kó tó di pé ìjọba àlàáfíà náà dé. before this kingdom of peace shall return, wàhálà àti ìpọ́njú ń bọ̀ lórí ilẹ̀ ayé yìí. there is coming a great tribulation on the earth. Bíbélì tẹ̀ tí ó sọ pé The Bible says bí ogun ni àwọn orílẹ̀-èdè ayé yìí yóò bá olùgbàlà jagun. that there shall be even a war that the nations of the world shall fight against God. Bíbélì sọ pé The Bible says nígbà tí Jésù Kristi bá máa gba ayé sí ọ̀dọ̀ ara rẹ̀. that when Jesus shall take this world unto yóò himself, dàbí ìgbà tí Ọlọ́run tìkára rẹ̀ gbé ogun láti ọ̀run wá gbógun ti ayé yìí ni. it shall be like unto when God himself is fighting this world. Hallelujah. Praise the Lord. A fẹ́ kà láti inú ìwé ìfihàn. We want to read this to you from the book of Revelation, Orí ìkẹrìnlá. chapter Tó pé 14. níbẹ̀ láti rí i pé For there we see that nígbà tí olùgbàlà ń bọ̀ láti wá gba ayé sí ọ̀dọ̀ rẹ̀. when the Savior is coming to take the world unto Torí pé himself, gbogbo ìjọba ayé tí wọ́n mọ̀ tó rò pé ìjọba Nàìjíríà ni ìjọba Ghana ni ìjọba Amẹ́ríkà ni gbogbo wọ̀nyí ni Olúwa yóò gbà padà sí ọ̀dọ̀ ara rẹ̀. all of these governments of the world God shall take back unto himself. Ohun tí yóò ń bọ̀ wá ṣẹlẹ̀ rí yìí. This is what is coming to pass. Ohun tó máa wá ṣẹlẹ̀ yóò wá ju ìjọba tí a ń rí nìkan. This is greater than just the kingdoms of this world. Àti ìjọba tí a kò rí tó jẹ́ ìjọba tó wà nínú àwọn ẹ̀mí. It also includes spiritual kingdoms tó wà lórí ilẹ̀ ayé yìí o. that are on the earth. Gbogbo wọn ni a ó gbógun tì. All of them God shall fight against Tí Olúwa yóò sì them, bì wọ́n lulẹ̀. and God shall conquer Ohun and tí ó fi overcome jẹ́ them. ìgbẹ̀yìn ayé nìyẹn. That's why this is the end of the Ohun world. tó ṣẹlẹ̀ ní ìgbà ayé Mósè. For in the days of Moses, Tí àwọn ọmọ Ísírẹ́lì fi kúrò ní ilẹ̀ Íjíbítì. when the children of Israel left to the land of Tí Egypt, Ọlọ́run sọ pé òun yóò fún wọn ní ilẹ̀ tó ń ṣàn fún wàrà àti fún oyin ní and ilẹ̀ God said he Kénáánì. shall give unto them a land flowing with milk and honey in Tó Canaan. yẹ pé òun láti ìgbà tí Ọlọ́run sọ bẹ́ẹ̀ tán. And when God said that, Ìgbà tó sì tún délé Kénáánì wọ́n láti jagun ni o. even when they got to the land of Canaan, yet they have to fight. Eléyìí ń ṣe àpẹẹrẹ bí Ọlọ́run ṣe máa gba ayé yìí sí ọ̀dọ̀ ara rẹ̀ náà ni. This is explaining to us how God will take the kingdom of this world to Ohun tí ó ṣẹlẹ̀ himself. ní ìgbà ìwáṣẹ̀ yẹn ní ìgbà ayé àtijọ́ yẹn. For that which happened in the past Ó ń ṣe àmì àti àpẹẹrẹ pé bí Ọlọ́run ṣe máa gba ayé padà sọ́dọ̀ rẹ̀ náà ni. is a type unto us, showing us how God will take the world to himself. Ní ìgbà tí Ọlọ́run bá máa gba ayé yìí sí ọ̀dọ̀ ara rẹ̀ sí. Because when God will take this world to himself, Gẹ́gẹ́ bí a ti sọ tẹ́lẹ̀ nínú ìwé Dáníẹ́lì. as it is written in the book of Daniel, Pé olùgbàlà tìkálára ẹ̀ ni yóò wá máa jọba lórí ohun gbogbo lórí ilẹ̀ ayé yìí. that the Savior himself shall rule over everything in the world. Àti àwọn tí ó jẹ́ ẹni mímọ́ Ọlọ́run ni yóò máa bá olùgbàlà jọba lórí ilẹ̀ ayé yìí. And the righteous man shall rule with God on the world. Àwọn èèyàn mímọ́ Ọlọ́run wọ̀nyí yóò gba ìjọba. These righteous men shall take the kingdom. Wọ́n á fẹ́ kó mọ̀ pé àti ìjọba tó wà lórí ilẹ̀ ayé tó jẹ́ ìjọba tá a rí wọ̀nyẹn gbogbo wọn la ó gbà padà. I want you to know that all the governments of the world shall be taken away from Àti them. àwọn ìjọba tí a kò rí tó jẹ́ àwọn ẹ̀mí èṣù tó ń ṣàkóso orílẹ̀-èdè gbogbo And wọn la ó the bì lulẹ̀. unseen spiritual kingdoms shall be overcome also. Ìdí ẹ̀ tí ó fi dàbí pé Olúwa ń gbógun ti ayé yìí nìyẹn o. That's why Jesus shall fight. Ní ìwé ìfihàn orí kẹrìnlá yẹn. In Revelation chapter 14, Ní ẹsẹ̀ ìkẹrìnlá rẹ̀. verse 11, Ó ní mo sì wò. he said, I beheld, Sì kíyèsí àwọ̀sánmọ̀ funfun kan àti lórí àwọ̀sánmọ̀ náà ẹ̀kẹ́ hallelujah. praise the Lord.
ní ìwé ìfihàn orí kẹrìnlá sẹ́. In Revelation 14, láti ẹsẹ̀ kẹrìnlá. verse 14. ó ní mo sì wò sí kíyèsí. And I looked and behold, àwọsánmọ̀ funfun a kan. white cloud, àti lórí àwọsánmọ̀ náà. and upon the ẹnìkan cloud jókòó tí ó dàbí ọmọ ènìyàn. one sat like unto the Son of tí òun Man, ti adé wúrà lórí rẹ̀. having on his head a golden àti crown, ìdòjé mímú. and in his hand a sharp sí ọwọ́ sickle, rẹ̀. a sharp sickle in his hand. eléyìí ni ìgbà tí a máa ṣe ìkórè ayé. This is the time of the harvest of the world. tó bá wo ìfihàn orí kọkàndínlógún. If you look at Revelation chapter 19, láti ẹsẹ̀ kọkànlá. from verse 11, a sọ nípa bí ó ṣe máa rí. there we are told about how this will happen. èyí tí ó jẹ́ ìgbógun ti ayé yìí. The war of God ó ní against mo the sì world. rí ọ̀run ṣí And I sílẹ̀. saw heaven open, ìwó ẹṣin funfun and kan. behold a white ẹni horse, tí ó sì jókòó lórí and rẹ̀. he that sat upon ni à ń him pè ní olódodo was àti olóòótọ́. called faithful and true, nínú òdodo ni ó sì ń ṣe ìdájọ́. and in righteousness he doth judge tí ó sì ń jagun. and make war. ojú rẹ̀ dàbí ọ̀wọ́ iná. His eyes were as a flame of fire, àti lórí rẹ̀ and on his head ni adé púpọ̀ wà. were many ó crowns, sì ní orúkọ kan tí a kọ. and he had a name written kẹ́nikẹ́ni kò mọ̀. that no man kò knew ṣe ohun tìkára but rẹ̀. he himself. a sì wọlé aṣọ. And he was clothed with tí a a tẹ̀ bọ vesture inú ẹ̀jẹ̀. dipped in a blood, sì ń pe orúkọ rẹ̀ ní ọ̀rọ̀ and his Ọlọ́run. name is called the Word of God. hallelujah. Hallelujah. ọ̀rọ̀ Ọlọ́run yìí ni Jésù Kristi o. And this Word of God is torí Jesus pé nínú Christ. Jòhánù orí kìíní. Because in John a sọ chapter pé ní 1, àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ náà ti wà. it was written that in the beginning was the Word, ọ̀rọ̀ náà ni and the Ọlọ́run. Word was with Ọlọ́run God. sì ni ọ̀rọ̀ náà. God is the Word. Bíbélì wa sọ ní ẹsẹ̀ ìkejìlá àti kẹrìnlá. In verses 12 pé and ọ̀rọ̀ 11, náà ló di ẹran ara. says the Word became flesh tí ó ń gbé àárín àwa ènìyàn. and to live among men. a sì ń wo ògo ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ bíbí kan ṣoṣo Ọlọ́run. And we beheld his glory as of the Hallelujah. only begotten Son of God. Praise àní the Jésù Lord. Kristi ni ọ̀rọ̀ Ọlọ́run For náà. Jesus is the Word of tí a God ń sọ ní ìwé ìfihàn tá a kà fún yìí. that we are telling you in the book of tí ó Revelation, wọ tó ń gun ẹṣin láti wá jagun lórí who is ayé. riding a horse to fight on the armies of the Hallelujah. world. Praise the Lord. àtúrà tún kà síwájú sí i. In verse ní 14, ẹsẹ̀ kẹrìnlá ní àwọn ogun tí ń bẹ ilé ọ̀run. and the armies which were in tí a heaven wọlé aṣọ ọ̀gbọ̀ wíwẹ́. followed him upon white funfun àti horses, mímọ́. clothed in sì ń fine tọ̀ ọ́ lẹ́yìn lórí ẹṣin funfun. white and clean. àti láti ẹnu rẹ̀ And out of his mouth ní idà mímú goeth a tí sharp ń jáde sword, lọ. that with it kí ó lè máa fi ṣá àwọn orílẹ̀-èdè. he should smite the nation. òun ó sì máa fi ọ̀pá irin ṣe àkóso wọn. And he shall rule them with a rod of iron. ó sì ń tẹ ìfúntì ìrúnú àti ìbínú Ọlọ́run Olódùmarè. And he treadeth the winepress of the fierceness of the wrath of the Hallelujah. Almighty God. ìyẹn ni pé Jésù ń gun ẹṣin yẹn bọ̀ láti wá jọba lórí ayé yìí. Jesus was riding the horse to come and take control of láti the wá gba governments of the ìjọba ayé world, yìí padà sọ́dọ̀ ara rẹ̀. to redeem the kingdoms of the world to himself. hallelujah. Amen. wọ́n fẹ́ kó mọ̀ pé I want you to know àwọn ìjọba ayé yìí náà yóò dìde láti gbógun ti ẹni tó ń bọ̀ lórí ẹṣin náà. that the kingdoms of this world shall fight against the rider of ilé the ìgbà horse. kan nínú ìwé ìfihàn yẹn náà síbẹ̀. For also in the book of Revelation, láti ẹsẹ̀ ìkọkàndínlógún rẹ̀ táwọn ká yẹn. in orí verse ìkọkàndínlógún. 19, ó ní mo sì rí ẹranko náà. and I saw the beast àti àwọn ọba ayé. and the kings of the àti earth àwọn ogun wọn. and their armies tí a gbájọ láti bá ẹni tí ó jókòó lórí ẹṣin náà. gathered together to make war against him that àti sat on ogun the rẹ̀ horse jagun. and against his army. ìwọ́n ta ló ṣẹ́gun. Who overcame though? Jésù ló máa ṣẹ́gun. Jesus conquered pípọ̀ them Ọlọ́run ló dá all, ayé àti ọ̀run. because he is the creator of òun ló heaven sì wá gba and ayé earth, ìpadà sọ́dọ̀ rẹ̀. and he came to redeem this world to kò ní ṣe aláì himself. jẹ́ kán gbìyànjú láti jàdúrà láti gbèjà ara wọn. He will not prevent them from trying to Ṣùgbọ́n fight against him. Bíbélì sọ pé But the Bible says ní orí ẹsẹ̀ ogún yẹn. in verse 20, ó ní a sì mú ẹranko náà. and the beast was taken. ẹranko yẹn là ń pè ní aṣòdì Kristi o. That is the Antichrist. a sì mú ẹranko náà sẹ́. And the beast was àti taken, wòlíì èké ni pẹ̀lú and rẹ̀. with him the false tí ó prophet ti ṣe iṣẹ́ ìyanu níwájú rẹ̀. that wrought miracles before èyí tí him, ó ti fi ń tan àwọn tí ó gba àmì ẹranko náà. with which he deceived them that àti àwọn had tí ń forí received the balẹ̀ mark fún of the beast, àwòrán rẹ̀ jẹ. and them that worshipped his image. àwọn méjèèjì yìí This both lè aṣọ láàyè were cast sínú adágún alive iná tí ń fi sólfórì jó. into a lake of fire burning with brimstone. àwọn ìyókù And the bí a remnant sì fi idà were slain with ẹni a tí ó sword jókòó lórí ẹṣin náà pa. of him that sat upon the horse, àní idà tí ó ti ẹnu rẹ̀ jáde. which sword proceeded out of his gbogbo
àwọn ẹyẹ sì ti pa ẹran ara And wọn yó. all the fowls were filled with their flesh. Hallelujah. Praise the Eléyìí Lord. ni ogun ìgbẹ̀yìn ta ló ń bọ̀ àṣẹlẹ̀ yìí. This is the last war that we were talking Mo fẹ́ kó about. mọ̀ pé ogun àjàkátà ló máa ṣẹlẹ̀ ní ìgbẹ̀yìn ayé yìí. For this world war that at this end of Tí àwọn time, èèyàn ń pè ní ogun Armageddon nìyẹn. which is referred to as the war of Àwọn èèyàn lè Armageddon, gbógun, wọ́n lè kóra wọn jọ láti lọ jagun lóòótọ́ o. many will gather themselves to Ṣùgbọ́n fight. nínú ẹ̀mí ogun kan tó ń lọ nínú ẹ̀mí. But there is also a war that's going Níbi in tí the spirit, Sàtánì àti àwọn ogun ẹ̀ yóò dìde láti jagun. wherein Satan and his forces will rise up to Gbogbo wọn fight. yóò rí Olódùmarè lórí ẹṣin tó ń bọ̀ láti wá bá wọn For they jagun will lórí see ayé the yìí. Almighty on a horse fighting. Àwa tá a ti jẹ́ ọmọlẹ́yìn Kristi tá a ti lọ pàdé Jésù láwọn And sọ́mọ̀. those of us who are disciples and want to Àwa follow, náà ni ọmọ ogun ọ̀hún tá ó máa bá bọ̀. these are the members of the armies of Tá ó Jesus máa bá bọ̀ lórí ẹṣin that will funfun. return with him in white Láti wá horses, gba ayé yìí padà sọ́dọ̀ Ọlọ́run. come back and possess Mo the fẹ́ kó kingdoms mọ̀ of the world pé- of God. Mo fẹ́ kó mọ̀ pé sẹ́, I want you to know nígbà that, tí Ọlọ́run dá ayé yìí, that when God created the earth, Ọlọ́run dá Ádámù sórí ayé he yìí, created Adam ó ti dá Éfà sórí ilẹ̀. and he Ó created sì wá gbé Eve, ayé yìí fún Ádámù. and he gave this world Pé to kí Ádámù Adam, máa ṣàkóso ayé that yìí. Adam should rule the world Kó máa ṣàkóso ẹ̀ nínú ẹ̀mí àtìlẹ́ lórí ilẹ̀ ayé ẹlẹ́ran in ara. the spirit and in the flesh. Ṣùgbọ́n èṣù tán Ádámù jẹ. But they were deceived by the devil. Òun ló mú kí èṣù máa ṣàkóso nínú ẹ̀mí nísìnyí lórí And ayé that's yìí. why the devil is now ruling spiritually this Ṣùgbọ́n world. Jésù ti wá láti gba ayé ìpadà kúrò lọ́wọ́ èṣù. But Jesus has come to redeem this Nígbà tí world from Jésù the kú devil. lórí igi àgbélébú yẹn, Because when Jesus died on the cross of ó lọ Calvary, ń bá èṣù jà àti gbogbo àwọn ẹ̀mí èṣù yẹn jà. he fought against the devil and his Ó evil sì mú forces. ìgbèkùn nígbèkùn. And he took captivity Ó sì wá gba captive kọ́kọ́rọ́ ipò kú lọ́wọ́. and took the keys of death and hell. Hallelujah. Praise the Ló Lord. mú kí Jésù wá ní òun ló wá ń Jésù ká lè balógun nísìsiyìí tó ń ṣàkóso gbogbo. And now Jesus himself is the captain. Ṣùgbọ́n àwa tá a wá jẹ́ ọmọlẹ́yìn Kristi, And those of us who are disciples àwa of náà láti Jesus, wá gòkè láti lọ pàdé Jésù. we must go up in Àwa heaven náà to láti wá meet dàgbà with sókè Jesus. nínú ìgbàgbọ́. We must grow up in the faith Káwa náà lè pẹ̀lú àwọn tí yóò máa bá Jésù jọba lórí ilẹ̀ yìí. so that we might be part of those that will rule Káwa with náà Jesus lè on the máa earth, jọba lórí àwọn ẹ̀mí èṣù wọ̀nyẹn so that we náà. might rule over these evil spirits. Ìdí ẹ̀ tó fi jẹ́ pé Jésù fi fún wa lágbára lórí àwọn ẹ̀mí èṣù But nìyẹn. that's why Jesus gave us power over evil Láti máa spirits, lé wọn jáde ní to orúkọ cast òun. them out in his name. Hallelujah. Praise the Lord. Ìgbọ́n wa wo nǹkan tí Bíbélì sọ pé yóò ṣẹlẹ̀. Let's see what the Bible Tó pé says. àwọn ìjọba ti ayé yìí tó jẹ́ pé àwọn ẹlẹ́ṣẹ̀ ló ń ṣàkóso rẹ̀ nísìnyí o. For the governments of this world are ruled by, are controlled by sinners now. Àwa ọmọlẹ́yìn Kristi àwa ọ̀pọ̀ láwọn tó ń ṣàkóso ayé nínú ìjọba ayé The wọ̀nyí nísìnyí. disciples of Jesus are not a part of those who are politicking and Òun ló mú ruling kí the world Jésù sọ pé now. ìjọba mi kì í ṣe ti ayé yìí. But that's why Jesus said, "My kingdom is not of this world." Tí ọkàn ní ìjọba mi bá jẹ́ ti ayé àwọn ọmọlẹ́yìn mi ìbá já. Because if my kingdom is of this world, my disciples would have fought, Pé kọ́ má lè fún mi lé àwọn Júù lọ́wọ́. so that they might not release me unto Wọ́n Jews. ní ìsìn ní ìjọba mi kì í ṣe ti ayé yìí. But he said, "Today my kingdom is not of this Ìdí ẹ̀rẹ́ tí world." àwọn ọmọlẹ́yìn Kristi a kì í ṣe nípinnu ìjọba ayé yìí rárá. And that's why we disciples of Jesus do not partake of A politics. fi àwọn ẹlẹ́ṣẹ̀ sílẹ̀ láti máa ṣàkóso bọ́n ṣe fẹ́ wọ́n But ṣe we ń leave ṣẹ̀ṣẹ̀ this wọn. unto sinners to do that which they choose. Ṣùgbọ́n ìjọba ti Jésù ń bọ̀ o. Because our kingdom is yet to Nígbà tí come. ìjọba Jésù bá dé And sẹ́, when the kingdom of Jesus a ó comes, máa ṣàkóso lórí ilẹ̀ àti nínú ẹ̀mí ni o. then shall we rule both spiritually and physically. Àwọn ìjọba ayé yìí la ó parẹ́. And the kingdoms and governments of this world shall be destroyed, Kì í ṣe ká máa gbébọn tì wọ́n ní o. not by shooting them A ò ní gbé bọ́ǹbù tì wọ́n o. or by throwing a bomb on them. A kọ́kọ́ máa lọ sínú ẹ̀mí We shall go first in the spirit láti lọ gbé èṣù dè. to bind the devil. Nígbà tí a bá lu gbogbo àwọn ẹ̀mí èṣù yẹn bólẹ̀. And after we would have destroyed all the evil Tí a spirits ti wá gba ìjọba nínú ẹ̀mí tán. and taken the spirit, the spiritual Gbogbo kingdom, àwọn ìjọba ayé tán jẹ́ ti ẹlẹ́ran ara ni wọn yóò la ó mú kán gbógun jẹjẹ wọn. all of the governments of the world shall fight against each other. A ó mú wọn kọlura wọn tìka lára wọn. They shall fight against Ìyẹn ní each other. ogun àjàkáyé ìgbẹ̀yìn tí yóò ṣẹlẹ̀ yìí. And this will be the last world Tí a ó war, fi pa gbogbo ayé wọ̀nyí fẹ́ rẹ́ by tán. which all of these governments shall destroy themselves. Eléyìí la rí kà ní ìwé ìfihàn orí kẹrìndínlógún. For this is written in the book of Revelation chapter Ní 16, ẹsẹ̀ kẹrìndínlógún rẹ̀ in sẹ́. verse 16.
ó ní ó sì gbá wọn jọ sí ibì kan. And he says he gathered them all tí a ń together pè ní Amagedoni. in a place called Armageddon. ní èdè Híbúrú. In the Hebrew tongue, Armageddon. eléyìí ni ìjà ìgbẹ̀yìn ayé. And this is the last world war. eléyìí ni yóò ṣẹlẹ̀ láìpẹ́ yìí láfi ti wàásù rẹ̀ lé mọ́ ní And ọkùnrin. this shall happen very soon. arákùnrin àtàrábìnrin. Friends, ǹjẹ́ o fẹ́ ní ìpinnu ìjọba ti Jésù? which kingdom do you want to be a part of? ìjọba ti àwọn ẹlẹ́ṣẹ̀ ayé yìí ni ló Is fẹ́ it ní the ìpinnu rẹ̀ ní kingdom àbí of ti this Jésù? world or the kingdom of Jesus? tó bá fẹ́ ní ìpinnu ìjọba ti Jésù If you want to have a part in the kingdom of Jesus, wá bẹ̀rẹ̀ sí ní fi ọkàn rẹ fún Ọlọ́run o. give your life unto Jesus. kọ́kọ́ wá ìjọba Ọlọ́run náà ní Bíbélì wí o. Seek ye first the kingdom of God, the àti gbogbo Bible says, òdodo rẹ̀. and all its ohun righteousness. gbogbo tó kù wọ̀nyí ni a ó fi kún All fún ẹ. these things shall be added unto you. hallelujah. Praise the Lord. nígbà tí a bá ti gba ìjọba ayé wọ̀nyí And tá gbà padà after sọ́dọ̀ all Jésù these tán. kingdoms would have been possessed by Jesus, tí a ti fẹ́rẹ̀ pa gbogbo ayé àwọn ẹlẹ́ṣẹ̀ wọ̀nyí tán. and all of these sinners would have been almost destroyed, àwọn tí wọ́n bá kú lórí ilẹ̀ ayé yìí. those who remain upon this àwọn earth, tí Ọlọ́run ti sàmì dídí pé wọn kì yóò kú nínú àjọgùn àjàkáyé náà ni. those that have been sealed will remain. àwọn tí Bíbélì sọ pé a fi èdì dídí kí gbogbo wàhálà omi dídí ẹ̀jẹ̀ yẹn máa ń yọ lẹ́nu ni. They have been sealed so that they will not die from the pé great tribulation. nígbà tí Ọlọ́run bá bẹ̀rẹ̀ sí ní fi ìbínú rẹ̀ sórí ilẹ̀ ayé yìí Because sẹ́. when God begins to show his Bíbélì wrath sọ pé upon a the ó face sọ of the earth, gbogbo omi di ẹ̀jẹ̀. the Bible says all water shall be turned into blood. ó ní ìgbà yẹn ni òkúta ńlá rìbìtìrìbìtì yóò máa jábọ́ láti ọ̀run lu àwọn It says ènìyàn. great hailstones shall fall down from heaven. ìgbà náà Bíbélì sọ pé àwọn èèyàn yóò máa sọ pé kí ìgbà tí wọ́n bá máa rí Jésù tó yọ láwọ̀ sánmọ̀ sẹ́. But the Bible says when Jesus shall return from heaven, àwọn èèyàn yóò máa sá korobákorobà. many shall run to and fro wọn ó máa ní kí òkè kí ó ṣídìí lù and wọ́n. begin to ask mountains to fall upon them, pé kí ó dáàbò bò wọ́n káwọn má lè rí ẹni tó ń bọ̀ yìí. that they should be protected so that they might not see he that yóò is returning. yóò sí ibi ìpamọ́ rárá o. But there will be no place to hide. tó o bá ní Jésù nísinsìnyí ìgbà If yẹn ló you lè have rí Jesus ìpamọ́ o. now, then you can be protected. ọkọ̀ ìgbàlà ìkẹyìn tí a fi máa gbá ènìyàn làdé But yìí o. this is the last act of ẹ̀sìn salvation. rẹ kọ́ o. It is not your orúkọ religion. Jésù ni o. It is the name of Jesus. o láti di àtúnbí ni Jésù sọ You pé must láti be di. born again, the kí o wá Bible gba says, Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà and rẹ. accept Jesus ká as sì your Lord and baptisi ẹ ní orúkọ Savior, Jésù. and be baptized in kí o the bá name máa of ṣe ìfẹ́ Jesus, Ọlọ́run láti sìn lọ. and begin to do the will of God from now on. hallelujah. Praise the wọ́n á fẹ́ Lord. kó wá gbọ́ nǹkan tó máa ṣe lẹ́yìn eléyìí. Hear what will happen after this. lẹ́yìn tí a bá ti wá gba ìjọba ayé yìí padà sí ọ̀dọ̀ Jésù tán. After all these kingdoms of the world would have been possessed by Jesus, nígbà tí Jésù bá yọ láwọ̀ sánmọ̀sẹ́. when Jesus shall have appeared in the heavens, nínú ẹran ara ni yóò wá yọ he sórí will ayé come yìí. in the flesh pẹ̀lú àwọn tí ó ti lọ pàdé láwọ̀ sánmọ̀. with all those that will have been raptured to meet with him in the air. ìyẹn ni Bíbélì sọ pé ojú gbogbo ayé ni yóò rí. The Bible says this particular event shall be seen by all gbogbo that àwọn on tí the wọ́n wà earth. lórí ilẹ̀ nígbà náà ni yóò rí. It shall be seen by all men that are on the earth. èmi tiẹ̀ lálàá ní eléyìí ní ìgbà kan kí n tó di ọmọlẹ́yìn Kristi. I had a dream about this before I even became a Christian. tó pé nígbà tí mi ò tí ì di ọmọlẹ́yìn Kristi jẹ́ pé ẹ̀sìn lásán mò ń ṣe. When I was just a member of a church, níṣe ni mo lálàá lọ́jọ́ náà I dreamt pé mo sì wà nílé ìwé. that I was still in school. ní a sì rí tí ìfé dún. Therein I had a trumpet blow. ní a sì gbogbo wá yọjú lójú wíńdò All ojú of us started fèrèsé. looking out of the windows. kí la rí tó ń bọ̀ láti ọ̀run. And what did we see coming a down rí from heaven? onítọ̀hún tó ń gun ẹṣin bọ̀ láti inú ọ̀run wá. We saw a horse rider. tí gbogbo àwọn èèyàn tó ń bá a bọ̀ láti inú ọ̀run ń yọ̀. And all people coming down with him were rejoicing. gbogbo àwa tá a sì wà lórí ilẹ̀ ayé ẹ̀rù bẹ̀rẹ̀ sí ní bà And wá. those of us who were on the earth were afraid nínú àlá yẹn ni o. in that dream. gbogbo wa bẹ̀rẹ̀ sí sọ pé àṣé lóòótọ́ ni. And we all kept on saying, sure, what this thing has been saying was true. àṣé òótọ́ ni nǹkan tó ń sọ pé ó So ń bọ̀ it yóò ń is bọ̀ yìí. true. This is what they said will come and it's now happening. gbogbo àwọn tó wà ní lórí ilẹ̀ ayé kò sẹ́ni tó lè dúró gbogbo wa bá bẹ̀rẹ̀ sí ní sá. And all of us who were on the earth started running. gbogbo wa bá bẹ̀rẹ̀ sí ní sá ẹ̀rù ń bà wá. We were afraid. ṣùgbọ́n ọkàn kan wá ń jẹ́ mi lẹ́yìn pé kémi náà lọ dúró. But therein I kept on, something told me to pé stay. ṣùgbọ́n èmi náà máa ń lọ sí ṣọ́ọ̀ṣì. After all, I go to church myself. ṣùgbọ́n gbogbo ṣọ́ọ̀ṣì tí mò ń lọ yẹn ẹ̀rù sì ń bà mí. Being a member of a church, yet I was still arákùnrin afraid. àtàrábìnrin My friends, mo fẹ́ kó mọ̀ pé I want you to know ẹ̀sìn this. kọ́ ló máa gbà ẹ́ là o. Religion òun cannot lọ save sílé you. Ọlọ́run déédéé kọ́ ló máa gbà ẹ́ là. It is not by going to church that And you láti can tún be ènìyàn bí
ni lost. Jésù wí. You must be born Pé again. kò ronúpìwàdà kí a wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù. Repent and be washed in the blood of Jesus. Jésù wá fún ilé mi mọ́ kó máa darí ẹ̀ láti ní lọ. And then Jesus will give you the Holy Spirit Ìgbà and yẹn begin ló to guide di you ọmọ from now Ọlọ́run. on. Then are you a child of Ìgbà yẹn God? ló nípinnu ìjọba tí ń bọ̀ yìí. Then do you have a part in the Ìgbà náà tó o kingdom bá that's to pẹ̀lú àwọn tó come? wà lórí ayé nígbà tí Jésù bá yọ láwọn sánmọ̀. Then if you are a part of those who are alive when Ẹ̀mí Jesus mímọ́ shall tó ń gbénu come, rẹ̀ yóò máa ń jẹ́ kó máa yọ̀ ni pé Jésù náà dé. the Holy Spirit that's within you will cause you to rejoice Inú about rẹ̀ the yóò coming máa of the dùn ni Lord. pé Jésù ti dé. It shall give you joy that Jesus Ṣùgbọ́n is coming. tó o bá ní ẹ̀mí mímọ́ nù rẹ̀, But if you do not have the Holy Spirit within you, ẹ̀ṣẹ̀ ni yóò máa kà ẹ́ láyà. sin shall cause you to be afraid. Nígbà tó o bá rí i pé Jésù yọ tó o bá rí pẹ̀lú àwọn tó wà lórí ayé nígbà náà ni o. Because when Jesus comes, you shall be afraid. Torí pé ẹ̀rù yóò bá ẹ́ jìnnìjìnnì ni. Because fear shall fill you up. Ẹ̀ṣẹ̀ rẹ yóò wà lọ́kàn àyà rẹ ni. And the fear of your sin shall cause you Ìjẹta to mi be sọ pé afraid. kó o tètè wá wọnú ìgbàlà ọkọ̀ ìgbàlà ìkẹyìn And náà that's ni. why we say you should come and enter into the last ark of Ìwé Jésù salvation. ni ọkọ̀ ìgbàlà náà. Because Jesus is this ark of Káwá ka salvation. nínú ìwé ìfihàn orí ogún. Revelation chapter 20 Káwá ka ohun tí ó máa ṣe lẹ́yìn tí Jésù bá ti sọ̀kalẹ̀ sórí ilẹ̀ ayé láti máa ṣàkóso orí ilẹ̀ ayé yìí. shows us what will return, what will happen after Jesus has returned. Bíbélì sọ pé The Bible says láti ẹsẹ̀ ìkíní orí ogún yẹn. in verse 1 of Mo chapter sì rí 20, áńgẹ́lì and kan I saw an ó angel ti ọ̀run sọ̀kalẹ̀ wá come down from tí ó heaven, ń ti ìṣíká ọ̀gbun ni having the key of the bottomless àti pit ẹ̀wọ̀n ńlá kan lé ọwọ́ rẹ̀. and a great chain in his Ó sì hand. di dírágónì náà mú. And he laid hold on the dragon, Ejò àtijọ́ ni that old tí í serpent, ṣe èṣù which is the devil àti Sátánì. and Satan, Ó sì dé and bound ní him ẹgbẹ̀rún ọdún. 1,000 Ó years, sì gbé e sọ sínú ọ̀gbun and náà. cast him into the bottomless pit, Ó sì tì í. and shut him Ó up, sì fi èdìdì dì í and set lórí a rẹ̀ seal upon him, kí ó má bàa tan àwọn orílẹ̀-èdè jẹ mọ́. that he should deceive the nations Títí no more, ẹgbẹ̀rún ọdún náà yóò fi pé. till the 1,000 years should be Hallelujah. fulfilled. Hallelujah. Ṣùgbọ́n báyìí arákùnrin àtàlábìnrin That's it, friends. èṣù yóò wà nú ẹgbà ẹ̀wọ̀n. Satan shall be bound, Ṣùgbọ́n èṣù lágbára rárá. but he has no power. Áńgẹ́lì kan ṣo pé There are only one angel ló di èṣù. bound the Ó devil sì sọ sínú ọ̀gbun. and sent him into the Ẹranko pit. lásán ni. He's just a beast. Má bẹ̀rù rẹ̀ àtọ́, má bẹ̀rù rẹ̀ rárá. Don't be afraid of the devil. Wá tẹ̀lé Jésù Kristi ẹni tó lágbára. Follow Jesus, who has Ẹni the tí gbogbo power. agbára ayé àtọ̀run wà lọ́wọ́ rẹ̀. All Jésù power in ni. heaven and on earth belongs to Jesus. Jẹ́ tàbí ní kò wá gba Jésù rẹ̀ bólú That's àtọ̀run why we rẹ̀ say yẹn. that you should belong and believe Àwọn Jesus. ẹlẹ́sìn kan sọ pé àwọn lè dọ́dọ̀ Ọlọ́run láì pè Jésù. Some religions think they can get to God without Mo calling fẹ́ kó on mọ̀ pé Jesus. kò sí ọ̀nà mìíràn tó lè gbà dọ́dọ̀ Ọlọ́run. But I want you to know that there is no other way unto Bí kò God, ṣe nípasẹ̀ Jésù. only through Bẹ́ẹ̀ Jesus. sọ pé kò sí orúkọ mìíràn ní abẹ́ The ọ̀run Bible yìí. says there is no other name under Tí a fi heaven fún àwọn ènìyàn whereby we láti given fi unto rí men, ìgbàlà. whereby we might be Bí kò ṣe saved, orúkọ Jésù only Kristi. through the name of Jesus. Hallelujah. Praise the Ṣé o gbọ́ Lord. pé a máa gbé èṣù dè? So the Bible says Satan shall be A ó sì bound, sọ èṣù sínú ọ̀gbun and he shall àìnísàlẹ̀ be yẹn. sent into the bottomless Fún pit. ẹgbẹ̀rún ọdún ni yóò máa wà ní For ọgbà ẹ̀wọ̀n 1,000 bẹ́ẹ̀. years he shall be in prison, Yóò sì lè yọ èèyàn lẹ́nu and he mọ́. shall not be able to deceive man Ìyẹn anymore. àti gbogbo àwọn ẹ̀mí èmèrè tó ń fa àìsàn gbogbo wọ̀nyẹn la ó gbé sínú ọgbà ẹ̀wọ̀n. This includes all spirits that are causing Ìdí diseases. ẹ̀rẹ́ tó yẹ pé nígbà tí Jésù bá ń jọba fún ẹgbẹ̀rún ọdún yẹn kò yóò ṣàìsàn mọ́. That's the reason, so that when Jesus is ruling those 1,000 years, there shall be no disease Yóò sí anymore. wàhálà kì yóò sí There ikú shall be no mọ́. tribulation, there shall be no death. Àwa ọmọlẹ́yìn Kristi ni yóò máa ṣàkóso orílẹ̀ ayé And those yìí. of us who are disciples of Jesus shall rule over the Nínú world. ẹ̀mí àti lórí ilẹ̀ ayé lórí Both ilẹ̀ ara. spiritually and in the flesh A ó upon the máa face of the ṣàkóso ilẹ̀ ayé. earth. We shall rule the world. Àwọn tó ń bá sì ní ìpinnu rẹ̀ alábùkún ni fún wọn. And blessed are those who are Tó partakers bá of fẹ́ ní this. ìpinnu rẹ̀ àfẹ́ fọ̀nà If náà you hàn want ẹ́ to have o. a part in this, we want to show you Ọ̀nà the náà la way. fi hàn ẹ́ iye And Jésù that's ni why ọ̀nà we are náà. teaching unto you the way is Kò sí Jesus. orúkọ mìíràn ní abẹ́ ọ̀dà ìbí ní There is ìgbàlà no other yìí. name under heaven Sọ whereby ẹ̀sìn we might asán be nù. saved. Forsake your vain Lọ sọ religion. ẹ̀sìn asọ́sílẹ̀ kó wá gba Forsake your Jésù. vain religions and Kí believe Jésù lè Jesus. máa gbé nù rẹ̀ kó máa And bá he ẹ might rìn. begin to live within your Ìgbà heart. náà túmọ̀ létí ilẹ̀kùn For the ìgbẹ̀yìn náà yóò time tì. is at hand, for the door will shut Tílẹ̀kùn soon. ìgbàlà bá ti tì kò sí ọ̀nà mìíràn mọ́ Once the o. door of salvation is closed, there Ìbéèrè is sọ no pé other nígbà tí way. Ọlọ́run bá bẹ̀rẹ̀ sí ní fìyà jẹ àwọn orílẹ̀-èdè For the náà. Bible says when tribulation shall come, Wọ́n tiẹ̀ wá lè ronúpìwàdà they mọ́. shall not be able to repent Níṣẹ́ ni wọ́n tiẹ̀ tí anymore. wọ́n tún ṣépè sọ́lọ́run. At that time, they shall even begin to curse Torí God. kí ni Why?
àti ti ilẹ̀kùn ìgbàlà. Because the door of Torí salvation pé has àti been ti shut. ilẹ̀kùn ìrònúpìwàdà. The door of repentance has been closed. Kí a lè pa gbọ́n rẹ́. That all of them might be Bẹ́ẹ̀ tí destroyed. a fi sọ pé tètè wá ronúpìwàdà nísìnyí o. That's why we are saying now you should repent. Lónìí lọ́jọ́ ìgbàlà rẹ. For today is the day of Èní ni salvation. ọjọ́ ìrònúpìwàdà Today sẹ́. is the day of Wá repentance. ké pe Jésù kó mú ẹ̀ṣẹ̀ Call kúrò lọ́kàn upon rẹ. the name of Jesus now Fi to take àgbèrè away yẹn sin. sílẹ̀ sẹ́. Forsake Fi ojú adultery. kòkòrò yẹn sílẹ̀. Forsake Fi greed. àbẹ̀tẹ́lẹ̀ yẹn sílẹ̀. Forsake bribe Fi à ń giving. jí owó ìjọba yẹn sílẹ̀. Forsake stealing Kí o wá government jẹ́ kí Jésù wá máa funds. gbé inú rẹ sẹ́. And allow Jesus to live within your Wá heart. ronúpìwàdà. Repent. Wá bẹ̀rẹ̀ sí ní ṣe ìfẹ́ And Ọlọ́run. begin to do Wá the bẹ̀rẹ̀ sí will ní of ṣe God. ìṣoore. And begin to Wá bẹ̀rẹ̀ sí give. ní rìn ní ìrìn Begin ìrẹ̀lẹ̀. to walk in Wá bẹ̀rẹ̀ sí ní patience bá and Ọlọ́run kindness. rìn. Walking with Kí God. Jésù lè máa darí rẹ sẹ́. And Jesus will begin to direct Kí ni you. bí sọ pé yóò tún ṣẹlẹ̀? What did Jesus say again? Ní orí ìwé ìfihàn orí ogún yẹn In the sẹ́. book of Revelation chapter Lẹ́yìn tí a bá 20, ti gbé èṣù dè, that after Satan has been bound, àwọn ọmọ Ọlọ́run yóò wá máa ṣàkóso orí ayé. the children of God shall begin to rule the Láti world. ẹsẹ̀ ìkeje. In verse 7. Láti nígbà tí ẹgbẹ̀rún ọdún náà bá sì pé. And when the 1,000 years are A ó expired, tú Sátánì sílẹ̀ kúrò Satan shall nínú be túbú loosed rẹ̀. out of his prison Yóò sì jáde lọ. and shall go out Láti máa tan àwọn orílẹ̀-èdè tí ń bẹ ní igun mẹ́rẹ̀ẹ̀rin ayé jẹ. to deceive the nations which are on the four quarters of Gog the àti earth, Mágọ́gù. Gog and Magog, Láti gbá wọn jọ sí ogun. to gather them together, Àwọn tí iye wọn dàbí iyanrìn òkun. to battle the number of whom is as the sand of Wà the ní kí ni sea. Bíbélì tún sọ yìí kẹ̀? What does the Bible say? Bíbélì here? sọ wà ó fi hàn á pé. Here the Bible reveals Lẹ́yìn tí a bá ti fi Sátánì fún sí ọgbà ẹ̀wọ̀n fún ẹgbẹ̀rún ọdún that yẹn. after Satan has been put in bondage for Tí 1,000 Jésù bá ti years, jọba fún ẹgbẹ̀rún ọdún lórí ilẹ̀ ayé yìí. and even Jesus himself has ruled for 1,000 years on the earth, Ìdí ẹ̀ ni pé the reason is àwọn tó jẹ́ ènìyàn tí wọn ò lọ pàdé Jésù láwọn tó wọ̀nyẹn. that those who did not go in the rapture to me with Tí Ọlọ́run Jesus, gbà láàyè láti wà láàyè. that God has permitted to remain Tí wọn ò alive kú nínú ẹgbẹ̀rún nínú ogun àgbáyé tí a ní ó máa ṣẹlẹ̀ and yìí. did not die in the world war, Olúwa yóò gbà wọn láàyè láti tún máa bí sí láti máa rẹ̀ sí fún ẹgbẹ̀rún ọdún. they shall multiply and increase for 1,000 years. Àwọn ọmọ wọn tí wọ́n bá ń bí wọn yóò dàgbà. And all of their children that was born, they shall get old. Ṣùgbọ́n Ọlọ́run ò ní jẹ́ kò ní ṣe aláì má dán ẹnìkankan wò. But God must try everyone Kó tó lè jẹ́ ká tó lè gba ẹnìkan ní sínú ìjọba Ọlọ́run ayérayé. before anybody can be put into the kingdom of eternal life. Nítorí ìjọba ayérayé ta ló ń bọ̀ yìí. For the eternal life that we say is coming Ìyẹn lẹ́yìn ẹgbẹ̀rún ọdún yẹn sẹ́. is going to be after the 1,000 years. Ìjọba ayérayé yẹn kì yóò sí ikú gbére. In that kingdom there shall be no death anymore. Ìjọba inú ìjọba ti Ọlọ́run yẹn gan. In that kingdom of God, Ayé tuntun àti ọ̀run tuntun. the Yóò ṣẹlẹ̀. new heaven and the new earth is what Ṣùgbọ́n we gbogbo have. àwa tá a máa wá ayé tuntun àti ọ̀run tuntun yẹn sẹ́. But all of those that shall be in that new Aláti jẹ́ kingdom àwọn tí a ti dánwò tí a sì ti pé. must be the tried stones. Ohun tí ó mú kọ́lọ́run tún gba èṣù láyè ká tó wá tún wọn dánwò nìyẹn. And that is why Satan has allowed the devil now to come and try this people. Ọlọ́run yóò tún wá tú èṣù sílẹ̀ fún lẹ́yìn ẹgbẹ̀rún ọdún àkọ́kọ́ yìí. For Satan shall be loosened again Pé after this àwọn ọmọ 1,000 tí a years. tún wá bí tí wọ́n tún wá dàgbà ní ẹgbẹ̀rún ọdún yẹn ká dán wọn wò. So that the children of that generation of 1,000 years shall be tried. Pé bóyá wọ́n máa sin Ọlọ́run bá a ṣe ti ń To wàásù see fún wọn títí whether they ní. shall follow Pé God. pé àwa tá a jẹ́ ọmọlẹ́yìn Kristi ìyá ti ń wàásù fún wọn títí fún Because ẹgbẹ̀rún those of us ọdún. who are Christians, we shall be preaching to them for 1,000 years. Lẹ́yìn tí ẹgbẹ̀rún ọdún náà bá tán a ó gbà wọn láyè pé kí á dán àwọn náà wò. And after those 1,000 years, they too shall be tried. Ṣùgbọ́n Bíbélì sọ pé gbogbo wọn náà ọ̀pọ̀ nínú wọn ni wọ́n tún tẹ̀lé èṣù. For the Bible says many of them shall follow the devil. Èṣù yóò tún wá tún gbá wọn jọ pé kán lọ tàpá sí àwọn And the ọmọlẹ́yìn devil Ọlọ́run shall yẹn. deceive them again to persecute the children of Pé God. àwọn ọmọlẹ́yìn Kristi àti ń gbàásù fún wọn títí yẹn. Because those who are disciples who have been Àwa preaching yóò lọ to wá them, sí Jerusalem láti lọ máa dúró de ọjọ́ ìkẹyìn yẹn náà. we shall be with Jesus at Jerusalem. Ṣùgbọ́n àwọn ọmọ èṣù yẹn wọn yóò tún tẹ̀lé èṣù. But the children of the devil shall follow the Wọn yóò devil. wá láti wá bá àwọn ọmọlẹ́yìn Kristi tún jagun ní And they will ìgbẹ̀yìn. gather around Jerusalem to try and Pé fight àwọn ò against fẹ́ us. wà lábẹ́ àkóso Jésù.
Jésù That mọ́. they do not want to be under the control Ṣùgbọ́n of kò ní Jesus. sí ìjà lọ́jọ́ náà o. But there shall be no fight Kò on ní that sí ogun day. rárá o. There shall be no Kí ni Bíbélì sọ war. pé yóò What does the ṣẹlẹ̀? Bible say? Iná here? máa ṣe láti ọ̀run wá ni. And there shall be a fire come down from Láti jó heaven gbogbo wọn to run. destroy them all. Hallelujah. Praise the Ohun Lord. tí yóò ṣẹlẹ̀ nìyẹn o. That's what will happen. A ó fi iná jó gbogbo wọn They láti shall ọ̀run wá. all be destroyed by fire. A ó sì wá mú èṣù tó tàn wọ́n yẹn. And Satan that deceived them A ó sọ sínú adágún náà. shall be thrown into a lake of Nínú fire. ẹsẹ̀ ìkẹwàá rẹ̀. In verse 10, Ó ní a sì wọ́ èṣù tí ó tàn wọ́n jẹ lọ. and he said, and the devil that deceived them Sínú adágún iná was cast àti into the lake sófòrù. of fire and Níbi brimstone, tí ẹranko àti wòlíì èké nìgbé wà. where the beast and the false prophet are. Ẹsẹ̀ ìkẹsàn-án rẹ̀ sọ pé And verse 9 says, àwọn ènìyàn wọ̀nyẹn wọ́n gòkè lọ láti lọ bá àwọn ọmọ Ọlọ́run jagun ni o. and they went up unto the breadth of the earth. Ó ní ṣùgbọ́n iná sì tí ọ̀run sọ̀kalẹ̀ wá. And the beloved city and the fire came down from God sì and jó out of gbogbo wọn. heaven and devoured Gẹ́gẹ́ bí them. a ṣe sọ. As it is said, Lẹ́yìn as tá it has said, nígbà tá a bá ní kí èṣù dán gbogbo wọn wò sẹ́. that when the devil shall be released to try them, Gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé èṣù yẹn. all those that follow Iná ni Satan yóò jó wọn láti shall ọ̀run ni wọ́n be yóò ṣe. destroyed by fire. Èṣù tó dán wọn wò yẹn. And Satan who tried them Ọgbà ẹ̀wọ̀n kan ló ń lọ mọ́ o. himself is not going to prison Ó anymore. ń lọ sínú adágún iná And tí this yóò time máa is wà going gbére. to the lake of fire. Ibẹ̀ ní ìgbẹ̀yìn èṣù. That's the end of the devil. Hallelujah. Praise the Lord. Ṣùgbọ́n kí ló máa ṣe lẹ́yìn eléyìí? But what shall happen Láti after ẹsẹ̀ this? ìkọkànlá rẹ̀. In verse Ni 11, a ó ṣe wá ṣe ìdájọ́ gbogbo òkú tó ti kú gbére. all of the dead that die shall be Ó ní mo sì judged. rí ìtẹ́ funfun ńlá And kan. I saw a great white Àti ẹni tí ó throne, jókòó lórí and rẹ̀. him that sat on Níwájú it, ẹni tí ayé àti ọ̀run fò lọ. from whose face A the kò earth sì rí and the àyè heaven fún fled wọn away, mọ́. and there was not found Mo no sì place rí for àwọn them. òkú And I saw the dead, àti èwe àti àgbà. small and Wọ́n dúró great, níwájú ìtẹ́. stand before A sì God. ṣí àwọn ìwé sílẹ̀. And the books were A sì opened, ṣí àwọn ìwé mìíràn sílẹ̀. and another book was opened, Tí í ṣe ìwé ìyè. which is the book of A sì life. ṣe ìdájọ́ fún àwọn And òkú. the dead was judged out of those Láti things inú ohun tí a ti kọ sínú ìwé which náà. were written in the books, Hallelujah. according to their Bí a bá works. ní ẹsẹ̀ ìkẹẹ̀dógún. In verse Ó ní 15, bí a bá sì rí ẹnikẹ́ni and whosoever tí a was kò not kọ orúkọ found rẹ̀ sínú ìwé written ìyè. in the book of A life sọ ọ́ sínú was adágún náà. cast into the lake of fire. Arákùnrin àtàrábìnrin. My friends, Ìgbẹ̀yìn nìyẹn o. that is the end. Ǹjẹ́ o fẹ́ kórúkọ rẹ wà nínú ìwé Do ìyè? you want your book name to be in the Mo fẹ́ book kó of mọ̀ pé life? inú ìwé ìyè ọ̀dọ́ àgùntàn Jésù Kristi yẹn nìyẹn o. That's the book of life of Àwọn the tí wọ́n Lamb bá of jẹ́ ti Jesus. Kristi nísìnyí. Those who are Jesus Àwọn ní orúkọ now, wọn wà nínú ìwé their ìyè yẹn. names are in the book of Ìgbà tá life. ó ṣe ìdájọ́ gbogbo òkú. And when all the dead shall be Ẹni judged, tí orúkọ rẹ̀ ò bá sínú ìwé ìyè. whoever's name is not in the book, Iṣẹ́ rere rẹ ò kò ní lè gbà ẹ́ là all o. the good works cannot save Tó you, pé because orúkọ rẹ láti wà nínú ìwé ìyè kó tó lè your rí ìgbàlà name ni. must be in the book of Àwọn life tí to orúkọ wọn be bá saved. sínú ìwé ìyè àdáwọn sọ́dágùn náà ni. Whosoever his name is not in the book of life shall be thrown into Níbi the tí lake of èṣù àti fire. àwọn ẹ̀mí èṣù yóò máa gbé. Wherein is Satan and all evil Arákùnrin spirits. àtàrábìnrin. My friends, Èní ìlọ́jọ́ ìgbàlà rẹ. this is the day of Tètè your wá salvation. ronúpìwàdà báyìí. Repent Ìbínú now, Ọlọ́run mà le. for the anger of God is great. Má máa fi ọ̀rọ̀ táwọn sọ yìí ṣe yẹpẹrẹ. Don't take this word lightly. Tètè jẹ́ kó kàn ẹ́ láyà. Let this word beat Ronúpìwàdà ní you up òní yìí. and repent Kí Ọlọ́run lè today, gbà ẹ́ là. that God might Kí ọkọ lè ní save you. ìpín ìjọba Ọlọ́run ta That ló you ń bọ̀ might yìí. be a part Tẹ̀lé of bàká the gbàdúrà kingdom fún of ẹ. God. We shall pray for you. Write to Evangelist Julius Ade, Gospel Distribution Ministry. If you have access to the internet, our web address is www.gospeldistribution.org. You have to spell that one out, gospeldistribution.org. Gospel distribution is one word. www.gospeldistribution.org. And you can send us email on the internet. Our email address is